Ẹ kú dédé àsìkò yìí, òní lọ́jọ́rú Wednesday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2024. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti fìtàn balẹ̀ pẹ̀lú bó ṣe gbé epo bẹntiróòlù rẹ̀ àkọ́kọ́ ṣe wọjà lórílẹ̀‐èdè Nàìjíríà. Lábẹ́ rẹ̀, ilé-iṣẹ́ ìfọpo Dangote yóò sọ iye jálá epo bẹntiróòlù tó ń pín lójúmọ́ di 30 mílíọ̀nù jálá nígbà tí yóò bá fi di inú oṣù kẹwàá. Àjọ NMDPRA ló sọ bẹ́ẹ̀. Ó ti dí àwọn àṣemáṣe bá rí lágbọn epo rọ̀bì orílẹ̀-èdè yìí lẹ́nu pa. Ọ̀tẹ́dọ́lá sọ̀rọ̀. Ẹ̀rọ ilé-iṣẹ́ ìfọpo Dangote yóò ṣiṣọ́ lójú iye epo tí orílẹ̀-èdè Nàìjíríà ń lò. Àfihàn owó náírà fún rírà àti títà epo yóò mú àdínkù dé bá ìbéèrè tí àwọn ilé-iṣẹ́ máa ń béèrè fún ọjà FX pẹ̀lú ìdá 40. Dangote fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ pé irúfẹ́ epo bẹntiróòlù òun yóò jẹ́ kí ẹ́ńjìnì ọkọ̀ wọn lálòpẹ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ti pè fún ìmúpadàbọ̀sípò àti àdínkù owó epo rọ̀bì àti iná ọba tó wọ́n gógó lórílẹ̀-èdè yìí. Lábẹ́ rẹ̀, ó ní ìwà àti ìgbésẹ̀ ọ̀dàlẹ̀ ni. Ààrẹ Tinubu àti ààrẹ orílẹ̀-èdè China Jinping ti mú àjọṣepọ̀ àwọn orílẹ̀-èdè méjèèjì lọ sí ìpele tó lágbára ju ti tẹ́lẹ̀ lọ báyìí. Àjọ FCCPC ṣe àtúnyẹ̀wò àti àtúngbéjáde èròǹgbà rẹ̀ láti dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kí àfikún owó ọjà àti àwọn ohun tẹnu ń jẹ hàn wọ́n lè mọ̀. Ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ti kéde òǹdẹ́yìn àtàwọn míì gẹ́gẹ́ bí irinṣẹ́ tó ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn kan láti máa fi àwọn ìwé àṣírí nípa ìjọba orílẹ̀-èdè Nàìjíríà hàn síta. Ìwádìí ti ń lọ lórí wọn lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí àfúrásì. Ààrẹ Tinubu ti ṣíṣọ́ lójú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kan bíi bílíọ̀nù 10 náírà fún àjọ tó ń rí sí ètò ìkànsíra ẹni ìyẹn NBC láti gbé ẹ̀ka ọ̀hún lọ sí ìpele míì nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ òde òní. Èmi ò ní láíláí sọ fún ẹ láti ṣe ohun tí kò dára rárá. Fubara ló sọ bẹ́ẹ̀ fún kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers. Ìjọba àpapọ̀ ti buwọ́lu iṣẹ́ àkànṣe ojú ọ̀nà márosẹ̀ Sokoto sí Badagry àti ṣíṣe alágbálúgbú omi bíi 63 fún ìdàgbàsókè iná ọba. Ìròyìn eré ìdárayá. Àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles gbòógì kò tí ì farahàn ní bùbá ìgbáradì wọn o. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan síwájú sí i, ẹ darapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.